ogun abẹ́lé orí kọkàndínlógójì. díẹ̀ báyìí ló kù ogun nàìjíríà yìí fẹ́ẹ́ di ogun gbogbo ayé lọ́dún 1968. lẹ́yìn táwọn ọmọ ogun adékúnlé ti gba ìlú abá kúrò lọ́wọ́ àwọn ọmọ ogun ojúkù tí wọ́n sì lé àwọn ọmọ ogun biafra gbogbo lọ, ohun tí wọ́n ń sọ ni pé àwọn yóò gba gbogbo àwọn ìlú tó kù nílẹ̀ Ìgbò kúrò lọ́wọ́ ojúkù. kò sì sọ́nà tí yóò gbà tí àwọn kò ní mú òun pàápàá bó pẹ́ bóyá. ní gbogbo àsìkò yìí ni ojúkù bẹ̀rẹ̀ sí í gbìyànjú, ó ń pe àwọn alágbára ayé pé kí wọ́n wá gba àwọn kúrò lọ́wọ́ ìjọba nàìjíríà, nítorí ìjọba nàìjíríà ń fìyà jẹ àwọn lásán ni. ojúkù kéde fún gbogbo ayé pé àwọn ọmọ ogun nàìjíríà kò dojú ìjà kọ àwọn sọ́jà àwọn mọ́, àwọn ọmọ wẹ́wẹ̀wẹ́ àtàwọn obìnrin biafra ni wọ́n ń pa. wọ́n ní kí gbogbo ayé gba àwọn, kí wọ́n má jẹ́ kí nàìjíríà pa àwọn run. bí ojúkù ti ń pariwo yìí, bẹ́ẹ̀ làwọn orílẹ̀-èdè ńláńlá ayé ń yẹ ọ̀rọ̀ ẹ̀ wò. àwọn míín sì bẹ̀rẹ̀ sí ronú pé bó bá ṣe pé lóòótọ́ ni nàìjíríà ń fìyà jẹ àwọn Ìgbò, kí wọ́n jẹ́ kí wọ́n máa bá tiwọn lọ, kó ṣe nǹkan kan. lásìkò yìí pàápàá ọ̀rọ̀ ti yíwọ́ fún ojúkù àtàwọn ọmọ ogun ẹ̀, pàápàá nígbà tó jẹ́ pé pápá ọkọ̀ òfurufú kan ṣoṣo ní gbogbo ilẹ̀ biafra ní, ìyẹn náà sì ni pápá ọkọ̀ òfurufú uli. bí àwọn ọmọ ogun nàìjíríà bá ti lè gba ìyẹn, àṣẹ pé wàhálà bá biafra nìyí. kò ní sí bí wọn yóò ṣe lè kó ohunkóhun wọlé, nítorí kò ní sí ibi tí aeroplane yóò lè balẹ̀ sí ní orílẹ̀-èdè wọn. gbogbo àwọn ibi tí aeroplane lè balẹ̀ sí bíi Enugu, Onitsha, Calabar, Port Harcourt pẹ̀lú Aba ní nàìjíríà ti gbà. ìyẹn náà ló ṣe jẹ́ pé pápá ọkọ̀ òfurufú kan náà ló kù fún wọn. kò sí ibi tí bàálù lè balẹ̀ sí tàbí tó ti lè gbéra ní Umuahia, bẹ́ẹ̀ ni kò sí ní Owerri. àwọn ìlú ńlá méjì tó kù náà nìyẹn. yàtọ̀ sí eléyìí, bí gbogbo biafra ti tóbi tó náà, ibì kan ṣoṣo ló kù tí wọ́n ti ń rí epo bẹntiróòlù wa. Ẹgbẹ́mà ni wọ́n ń pe ibẹ̀. àwọn ọmọ nàìjíríà sì ti fẹ́ dí ọ̀nà tó gba ibẹ̀ lọ. bí wọ́n bá ti ṣe bẹ́ẹ̀, kò síbì kan táwọn èèyàn náà yóò ti rí epo bẹntiróòlù sí mọ́tò tàbí sí ohunkóhun. bí eléyìí bá sì ti ṣẹlẹ̀, ìjà náà yóò parí lójú ẹsẹ̀ ni, nítorí kò ní sí bí wọn yóò ti ṣe lè jagun mọ́. ohun tí ojúkù ṣe ń pariwo nìyẹn. ó fẹ́ káwọn orílẹ̀-èdè àgbáyé dá sọ̀rọ̀ ọ̀hún, kí wọ́n gbà pé lóòótọ́ ni ìyà ń jẹ àwọn ọmọ Ìgbò, àti pé lóòótọ́ ni nàìjíríà ń fìyà jẹ wọ́n, nítorí pé nàìjíríà lágbára jù wọ́n lọ. ọkùnrin náà mọ̀ pé bóun bá fi lè sọ bẹ́ẹ̀ tí àwọn orílẹ̀-èdè ńláńlá bíi United Kingdom, ìyẹn Britain, America, France tàbí àwọn ará Russia bá lè bá wọn dá sí, yóò ṣòro kápá nàìjíríà tó ká àwọn mọ́. ohun tí ojúkù sì fẹ́ gan nìyẹn. nígbà tí nǹkan tún rí báyìí, àwọn olórí orílẹ̀-èdè áfíríkà tún sáré ṣara wọn jọ. ṣé wọ́n ní ìgbìmọ̀ kan tẹ́lẹ̀ tí wọ́n ti gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ nàìjíríà yìí? olórí ilẹ̀ Ethiopia nígbà náà, Emperor Haile Selassie ló ṣe olórí rẹ̀. òun àtàwọn olórí orílẹ̀-èdè mẹ́rin míì ni wọ́n jọ wà nínú ìgbìmọ̀ yìí. iṣẹ́ tí wọ́n gbé fún wọn sì ni láti mọ bí ogun tó ń jà ní nàìjíríà náà yóò ti ṣe yanjú pátá. ìgbà tí wọ́n ti gbìyànjú láti parí ìjà náà títí tí kò ti ṣe é parí ni wọ́n sinmi díẹ̀, táwọn orílẹ̀-èdè àgbáyé míì fi tún fẹ́ máa bá wọn dá sí i. ṣùgbọ́n nígbà tí wọ́n pera wọn jọ pé ọ̀rọ̀ náà ọ̀rọ̀ ilẹ̀ áfíríkà ni, ohun tó bá sì kan nàìjíríà gbogbo wọn ló kàn, tí kò sì sẹ́ni tí kò mọ Yakubu Gowon tí í ṣe olórí nàìjíríà nígbà náà nínú wọn. wọ́n tún pera wọn jọ, wọ́n ní kí àwọn tètè dá sọ̀rọ̀ náà kó tó di pé àwọn òyìnbó yé ẹ̀yìn burúkú sí i. òun ni wọ́n bá tún pe ìpàdé kan sínú oṣù kẹjọ ọdún 1968. wọ́n ní kí ojúkù wá pẹ̀lú àwọn aṣojú ìjọba rẹ̀, wọ́n sì ní kí Yakubu Gowon náà wá. ṣùgbọ́n ojúkù ń bẹ̀rù, ó ní àwọn aṣojú nìkan lòun lè rán wá sírú ìpàdé bẹ́ẹ̀, nítorí òun kò fi gbogbo ọkàn tọ́ àwọn olórí ilẹ̀ áfíríkà. bóun bá débẹ̀ tí wọ́n bá mú òun sílẹ̀ lọ́hùn-ún kọ́, kí ni kóun ṣe? bẹ́ẹ̀ òdodo ọ̀rọ̀ lójúkù ń sọ, ó kàn dàbí ìsọkúsọ ni. àwọn kan ti ṣèpàdé, àwọn ọ̀jọ̀gbọ́n pàápàá sì ti sọ̀rọ̀ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ni ogun nàìjíríà yìí yóò parí báwọn bá lè rí ojúkù mú. ọ̀pọ̀ nínú àwọn olórí orílẹ̀-èdè áfíríkà ni wọ́n sì gbà bẹ́ẹ̀ náà. wọ́n ní ojúkù gan ni igi wọ́rọ́kọ́ tó ń dáná rú, òun ni ààrò wọ̀rọ̀kọ̀ tó ń da ọbẹ̀ nu. bọ́wọ́ bá sì ti lè tẹ́ báyìí, ohun gbogbo ni yóò yanjú pátá.
ohun tí ẹ̀rù ṣe bá nìyẹn ohun tó ṣe sọ pé òun ò lọ sípàdé lẹ́yìn odi rèé ṣùgbọ́n ó gbà láti rán àwọn aṣojú lọ nígbà tí òun náà ti lóun kò lọ òun yóò rán àwọn aṣojú lọ Gowon náà ní òun ò ní débẹ̀ ṣùgbọ́n gbogbo ohun tí Nàìjíríà bá fẹ́ àwọn yóò gbé agbára lé àwọn aṣojú àwọn lọ́wọ́ àwọn ni yóò sì bá àwọn sọ̀rọ̀ lọ́hùn-ún. Bẹ́ẹ̀ ni ìjọba àpapọ̀ tún sa àwọn èèyàn rẹ̀ jọ Anthony Enahoro, Teslim Elias, Fẹ́mi Òkúnnù àti àwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ náà ni ìjọba Biafra fi àwọn èèyàn ẹ̀ ránṣẹ́ wọ́n sì fi ọkùnrin adájọ́ kan tí wọ́n ń pè ní Mbanefo ṣe olórí wọn. Ní gbogbo wọn bá gbéra wọ́n ní àwọn ń lọ sí ìlú kan tí wọ́n ń pè ní Addis Ababa, olú ìlú Ethiopia, níbi tí Emperor Selassie ti ń ṣe olórí wọn, níbi tí wọ́n ti fẹ́ yanjú ọ̀rọ̀ Nàìjíríà àti ti Biafra. Ṣùgbọ́n kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà rárá ní nǹkan tí ń wọ́ wá o. Àwọn ìpàdé kéékèèké tí àwọn aṣojú Biafra ń ṣe láàrin ara wọn àti èyí táwọn aṣojú Nàìjíríà ń ṣe ni wọ́n ti ń sọ̀kù ọ̀rọ̀ ránṣẹ́ síra wọn tí wọ́n sì ń sọ ohun táwọn kò ní gbà àti ohun táwọn lè gbà. Ohun tí Ojukwu kọ́kọ́ sọ fún àwọn èèyàn ẹ̀ ni pé kí wọ́n sọ níbi ìpàdé náà pé kí wọ́n takú pé àwọn ò ní tàwọn bí ìjọba Nàìjíríà kò bá dá ogun náà dúró nílẹ̀ Ìgbò àwọn kò ní lè bá wọn sọ̀rọ̀ kankan. Wọ́n ní kí ìjọba àpapọ̀ kọ́kọ́ sọ fáwọn ọmọ ogun wọn kí wọ́n sinmi ìjà náà, kí wọ́n dáwọ́ dúró, kí wọ́n má yìnbọn pa ẹnikẹ́ni, kí wọ́n má sì gbé ogun lọ sílùú kankan títí táwọn yóò fi parí ọ̀rọ̀ náà. Wọ́n ní bí wọ́n bá ṣe èyí làwọn yóò tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí o. Bí wọn kò bá ṣe bẹ́ẹ̀ kò sọ̀rọ̀, àwọn ò ní kinní kan táwọn yóò bá ẹnìkan sọ. Ṣùgbọ́n bí wọ́n ti gbọ́n nílé ọkọ bẹ́ẹ̀ náà ni wọ́n gbọ́n nílé àlè. Àwọn tí wọ́n wá sọ̀rọ̀ lórúkọ Nàìjíríà mọ ohun tí Ojukwu fẹ́ ṣe. Ó fẹ́ fi èyí tó sọ yìí dá wọn dúró ni. Ó fẹ́ kí wọ́n dá wọn dúró ní Nàìjíríà kí àwọn ọmọ ogun Nàìjíríà lè kóra ró kí òun fi lè rí. Ó fẹ́ kí wọ́n dá wọn dúró ní Nàìjíríà kí àwọn ọmọ ogun Nàìjíríà lè kóra ró kí òun fi lè rí ọta ìbọn kó wọlé sí i. Bí ìbọn àti ọta ìbọn bá tún ti tẹ̀ ẹ́ lọ́wọ́ ni yóò bẹ̀rẹ̀ ìjà padà. Ọta tó tán lọ́wọ́ ẹ̀ ló ṣe ń sọ pé kí wọ́n jẹ́ kí àwọn dáwọ́ ogun dúró ná. Nídìí èyí Nàìjíríà ní àwọn ò gbà. Bí Ojukwu bá fẹ́ kí wọ́n dáwọ́ ogun dúró kí òun náà kọ́kọ́ kéde pé kò sóhun tó ń jẹ́ Biafra mọ́ àti pé Nàìjíríà kan náà ní gbogbo wa. Ojukwu láwọn ò gbà. Ó ní bó bá ti jẹ́ bẹ́ẹ̀ ni kí àwọn kúkú máa bá kinní ọ̀hún lọ, ibi tó bá sì yọrí sí gbogbo ayé ni yóò fojú rí. Ó ní ìjà bá ń lọ nílé àwọn Biafra pẹrẹwu. Àwọn ọmọ ogun Nàìjíríà ń dáná ìbọn fún wọn. Bẹ́ẹ̀ làwọn olórí orílẹ̀-èdè wà ní Addis Ababa tí wọ́n ń fẹ́ bá wọn yanjú ẹ̀. Nígbà náà ni Nàìjíríà pàápàá ju tí wọ́n dé níbi ìpàdé. Wọ́n ní àwọn kò ní bá àwọn ọmọ Ojukwu jókòó ọ̀rọ̀ kankan bó bá ṣe pé Biafra ni wọ́n fẹ́ pe ara wọn. Nítorí àwọn kò mọ ohun tó ń jẹ́ Biafra. Ìpínlẹ̀ Ìgbò nìkan làwọn mọ̀, ìyẹn East Central State. Àwọn ni wọ́n fúnra wọn lórúkọ tí wọ́n ń jẹ́. Orúkọ náà kò bá ti Nàìjíríà mú rárá. Àwọn ò tilẹ̀ mọ ohun tó ń jẹ́ bẹ́ẹ̀. Níbẹ̀ náà làwọn ọmọ tí Ojukwu náà ti yarí. Wọ́n ní kí ló dé? Àwọn kì í ṣe Nàìjíríà, Biafra làwọn. Ẹni tó bá sì fẹ́ ríjà àwọn ni kó pe àwọn ní ọmọ Nàìjíríà. Nítorí àwọn kò kọ̀ kí ẹ̀mí àwọn bọ́ síbi ọ̀rọ̀ bẹ́ẹ̀. Àwọn náà kò mọ ohunkóhun tí wọ́n ń pè ní Nàìjíríà o. Biafra làwọn pàápàá mọ̀ níta wọn. Ọ̀pẹ̀lọpẹ̀ ọ̀gágun Selassie tó gbà wọ́n lálejò. Òun ló sọ fún wọn pé kí wọ́n ní sùúrù. Lẹ́yìn tó sì bá àwọn ẹlẹgbẹ́ rẹ̀ gbogbo ṣèpàdé, wọ́n fẹnu kò sí pé kí àwọn kúkú má dárúkọ ẹnìkan. Káwọn ṣáà gbà pé àwọn ọmọ ìyá kan náà ní Nàìjíríà ni wọ́n ń bára wọn jà kí àwọn lè jókòó káwọn sì yanjú ọ̀rọ̀ náà kó kú síbẹ̀ pátá. Ń làwọn aṣojú Nàìjíríà wọ̀nyí bá jókòó, àwọn aṣojú Biafra náà jókòó, wọ́n sọ̀rọ̀ náà lọ síwájú, wọ́n sọ ọ́ sẹ́yìn. Níwọ̀n ìgbà tí Ojukwu sì ti sọ fún wọn kí wọ́n tó kúrò nílé pé gbogbo ẹni tó bá ti ní kí wọ́n yí orúkọ wọn padà kúrò ní Biafra kí wọ́n má gbà á wọlé o. Tí Gowon náà sì ti sọ fáwọn tiẹ̀ pé àfi tí wọ́n bá gbà láti pa Biafra rẹ́ ni kí wọ́n tó bá wọn ṣe àdéhùn kankan o. Ọ̀rọ̀ náà kò lórí, kò nídìí, wọ́n fà á títí ibi pẹlẹbẹ tí abẹ̀bẹ̀ fi ń lélẹ̀ ń ní kálukú bá gba ilé ẹ̀ lọ. Nígbà náà ni ohun tí ẹnikẹ́ni kò rò ṣẹlẹ̀ o. Ó ṣẹlẹ̀ lójijì ni. Ṣé ẹ rí ní gbogbo ìgbà tí ìjà ń lọ lọ́wọ́ yìí, ẹ̀yìn ilẹ̀ Nàìjíríà ní ìjọba Britain wà gbágbáágbá. Àwọn ni wọ́n ń ṣètò ìrànlọ́wọ́ tó ga jùlọ fún Gowon àti ìjọba rẹ̀.
yàtọ̀ sí pé wọ́n ń kó àwọn ohun ìjà ńláńlá ránṣẹ́. Bó tiẹ̀ jẹ́ pé wọ́n ń gbowó díẹ̀díẹ̀, àwọn náà ni wọ́n ń bá gbogbo àgbáyé sọ̀rọ̀ pé ohun tí Ojukwu ń ṣe kò dára, àti pé gbogbo ayé ló gbọ́dọ̀ dúró ti Nàìjíríà kí wọ́n lè borí Biafra, nítorí kò sẹ́hun tó ń jẹ́ Biafra, Nàìjíríà kan náà ní gbogbo wọn. Ìjọba Britain kò lè ṣe kí wọ́n má ṣe bẹ́ẹ̀ o. Ṣebí àwọn ni wọ́n kó Nàìjíríà lẹ́rú, àwọn ni wọ́n ṣèjọba wa títí kí wọ́n tó fún wa ní òmìnira. Nídìí èyí, gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ sí Nàìjíríà láwọn òyìnbó yìí máa ń gbà kan rí, wọn yóò sì máa ṣe bí ẹni pé àwọn ni bàbá wa. Nítorí ọ̀rọ̀ yìí, wọ́n kórìíra Ojukwu bí ìgbẹ́ ni. Ṣùgbọ́n bí àwọn ti kórìíra Ojukwu nì tí wọ́n fẹ́ràn Nàìjíríà, bẹ́ẹ̀ làwọn kan náà wà tí wọ́n fẹ́ràn Ojukwu àti Biafra tó ń ṣe. Àwọn orílẹ̀-èdè Áfíríkà 4 ni wọ́n ti ní àwọn ti gba Biafra bí orílẹ̀-èdè tuntun, àwọn yóò sì máa bá wọn ṣe. Àwọn orílẹ̀-èdè 4 tí wọ́n sì sọ bẹ́ẹ̀ yìí, bí ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì ṣe jẹ́ sí Nàìjíríà, bẹ́ẹ̀ ni ìjọba ilẹ̀ France jẹ́ sí gbogbo wọn. Ilẹ̀ France ló kó wọn lẹ́rú, ilẹ̀ France ló sì ṣèjọba lé wọn lórí kó tó di pé wọ́n fún wọn lómìnira. Nítorí bẹ́ẹ̀, nígbà tí àwọn orílẹ̀-èdè wọ̀nyí ti lè bá Biafra ṣe, tí wọ́n ní àwọn fẹ́ràn Ojukwu, kò ṣòro fún wọn láti bẹ̀rẹ̀ sí bá wọn sọ̀rọ̀ nílẹ̀ France pé kí orílẹ̀-èdè náà ran Ojukwu lọ́wọ́, kí wọ́n jẹ́ kí wọ́n gba Biafra lọ́wọ́ Nàìjíríà, àti pé bí ilẹ̀ Biafra bá wà, ilẹ̀ France ni wọn yóò fi ṣe bàbá ìsàlẹ̀ wọn, àwọn ni wọn yóò sì máa sìn tí wọn yóò máa tẹríba fún láéláé. Bẹ́ẹ̀ ló ṣe jẹ́ pé lọ́jọ́ kan báyìí nínú oṣù kẹjọ ọdún 1968 yìí, ìròyìn jáde lójijì pé àwọn aláṣẹ ilẹ̀ Faransé wọ́n ti ṣèpàdé o, wọ́n ṣèpàdé wọn ní Paris. Olórí orílẹ̀-èdè náà, ààrẹ Charles de Gaulle, sì ti fọwọ́ sí ìdásílẹ̀ orílẹ̀-èdè Biafra. Wọ́n sì ti kéde pé àwọn yóò ran Ojukwu lọ́wọ́, nítorí àwọn ò lè jẹ́ kí ìyà máa jẹ àwọn ọmọdé, àwọn obìnrin àtàwọn aráàlú tí wọn kò mọ kinní kan nípa ogun tó ń lọ lọ́wọ́ náà. Ààrẹ de Gaulle fúnra ẹ̀ sọ pé gbogbo ohun tó bá wà ní àrọ́wọ́tó France, òun làwọn yóò ṣe láti rí i pé Biafra di orílẹ̀-èdè ńlá. Ó di ibi táwọn èèyàn rẹ̀ yóò ti máa gbé lálàáfíà láì ní sí ìtàjẹ̀sílẹ̀ kankan ládùúgbò ọ̀hún. Gbogbo ayé ló lanu pé àbí kí ni olórí ilẹ̀ France ń sọ yìí? Kí ló dé tíjọba French yóò dúró lẹ́yìn ìjọba ọlọ̀tẹ̀ ní Nàìjíríà? Ṣùgbọ́n ohun tí kálukú ń ṣe lóye o. Níbi tí ìjà Nàìjíríà náà ti fẹ́ di ogun àgbáyé míì rèé, nítorí àwọn orílẹ̀-èdè tí wọ́n tún lágbára míì bẹ̀rẹ̀ sí í ṣe àríyànjiyàn láàrin ara wọn. Bí àwọn kan ti ń sọ pé ohun tí Faransé ṣe yìí ló dáa, àwọn náà yóò ṣe irú ẹ̀ láìpẹ́ rárá. Bẹ́ẹ̀ ni ilẹ̀ Gẹ̀ẹ́sì, Britain àtàwọn orílẹ̀-èdè tí wọ́n fẹ́ ti Nàìjíríà ń sọ pé ohun tí ò dáa ni, àti pé bí France bá bẹ̀rẹ̀ sí kó àwọn jagunjagun àti èèlò ogun ránṣẹ́ sí Nàìjíríà, kò sí káwọn náà má kó àwọn jagunjagun òyìnbó ránṣẹ́ sí wọn níbẹ̀. Ohun tí èyí túmọ̀ sí ni pé ilẹ̀ Ìgbò yóò di ojú ogun àgbáyé, níbi táwọn ọmọ ogun àti orílẹ̀-èdè gbogbo yóò ti máa dáná ìbọn mọ́ra wọn lára. Ọ̀rọ̀ náà di ìjayà ńlá fún gbogbo ayé, wọn kò sì mọ ibi tí wọn yóò gbé e gbà. Ọ̀rọ̀ kékeré tó bẹ̀rẹ̀ ní Nàìjíríà náà sì fẹ́ di ogun àgbáyé. Ṣùgbọ́n ààrẹ ilẹ̀ France yìí kò rí kinní kan tí kò dáa nínú ohun tí òun ṣe. Bẹ́ẹ̀ ni ààyè ò já pé kí ogun àgbáyé náà ṣẹlẹ̀. Ó ní òun ti ṣe èyí, òun ti ṣe ná, ẹni tí kò bá dùn mọ́ ni kó wá nǹkan míì ṣe. Lẹ́sẹ̀kẹsẹ̀ ló sì ti bẹ̀rẹ̀ ìrànlọ́wọ́ fún Ojukwu, kí á ló bẹ̀rẹ̀ sí fi aeroplane oríṣiríṣi àti àwọn nǹkan ìjà gidi ránṣẹ́ sí i láti mọ̀ pé òun wà lẹ́yìn ẹ̀ lóòótọ́. Láti bí ọjọ́ 10 oṣù kẹjọ làwọn aeroplane ti ń wọlé lóru, láti aago 8 sí aago 10 lálẹ́ ni wọ́n fi ń kó àwọn ohun ìjà yìí wọlé sí ilẹ̀ Ìgbò, tí wọ́n sì ń kó oúnjẹ àti àwọn nǹkan míì wọlé fún Ojukwu. Ní gbogbo àsìkò tí Ojukwu ń bẹ Nàìjíríà kí wọ́n dáwọ́ ogun dúró nì, ètò náà ni wọ́n ń ṣe lọ́wọ́. Nígbà tí ìpàdé náà yóò sì fi parí, àwọn ohun ìjà olóró gidi ti wà lọ́wọ́ Ojukwu. Ń ló bá sọ fáwọn ọmọ ẹ̀ pé ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o, nítorí ilẹ̀ France ti wà lẹ́yìn àwọn. Nígbà náà ni ọ̀rọ̀ náà kan gbogbo àgbáyé pátá. Ìrọ́kẹ̀kẹ̀ náà sì pọ̀. Báwo ni ogun tó ń lọ ní Nàìjíríà yìí kò ṣe ní di ti gbogbo ayé báyìí? Àwọn ìjọba òyìnbó ní Britain ń bínú, ìjọba Amẹ́ríkà fọwọ́ lẹ́rán, ìjọba Russia náà fẹ́ jà, ìjọba France sì ní kò sí èyí tó kan òun ti ṣe tòun ní tòun, ohun tó bá wù kálukú ní kí kálukú ṣe. Báwo lọ̀rọ̀ ogun náà wá ṣe jẹ́? Kí ni Ojukwu fi àwọn èèlò gidi tó gbà lọ́wọ́ ilẹ̀ Faransé ṣe? Ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Ọláyíwọlá Alága ló ń tú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìtàn ogun abẹ́lé yìí
tó ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.